يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموالكم وبنين ويجعل لكم أنهارا أستغفر الله 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 إن الله غفور رحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط اللهم صل على محمد وسلم 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 كعشة راضية في جنة العالية كتوف ودادية كعشة راضية في جنة العالية أجدوي في ساتراتيا في جنة العالية كتب ودانية 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 في ذات رادية 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 في جنة العالية كتوف ودانية بما غفر ربي وجعلني من المكرمين 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 بما غفر لي ربي وجعلني من المكرمين سلام قولا بربي رحيم سلام قولا وتلوي سلام قولا بربي رحيم سلام قولا الله سلام قولا من رب رحيم 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 أسأل الله asi mẹ́rin asi ayatul kursi ẹyọkan atahiyatu kan lẹ́yìn rẹ̀ salatul fatih ẹyọkan lẹ́yìn rẹ̀ afi iná zanna ẹyọkan afisi gbogbo ládàá tábàárí mbẹ olùwàkúwọlá ayé yẹn alibarika táwọn ẹ̀yà alibarika pè wá sí àyè nítorí fìdáwù bàbá ọlọ́wọ́ bàbá wa isawu olùwàmọ́sàbá ni kẹwọn ọlọ́wọ́ mọ́sàbá ni yọwọ́ ọlọ́wọ́ yóò kó lọ́wọ́ àwọn màláíkà tí máa fi àjẹ òkú àtìlẹ́yìn àná Muhammad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم التحية لله التحية لله الطيبة الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين إن أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنازل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام علي أتامة الله الفجر اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي ما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما صلى الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلف ولا يعيتون بشيء من علم إلا بما شاء واسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمين ما شاء الله لا قوة الله سبي لكتور àti fìdáwù bàbá àpẹẹlẹ ànábì. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا Abu Talib Siti. Bàbá wa gba àpọ́nlé àdọ́wì. Rabbul Arshi alaka. Òkè lọ́lọ́mọ bá ṣe yí ẹ̀ ní jábọ́ lẹ́yìn. Bayna rijali ilmi summa asma. Ọba tí màtá yín ló fà tó kọ tó dá olóhùn ní bàmọ̀ jẹ́ kò sí ní gbogbo náà jẹ́ lẹ́yìn. Summa husnul khuluqi sawwa. Kò mọ lórí mímọ́ ọba kò fi wà kú mọ́ ọlọ́run ní gbà wà kó lọ́wọ́ yín o. Káfí Kùránì sẹ̀sọ́ ọlọ́run bá fún yín kò ní gba ìmọ̀ náà. Bíbí ire látọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ọba ti ṣe ọlọ́run nípa bíbí náà jẹ́. Ọ̀dọ̀ bàbá wa àgbáyé tòrò lẹ́tí mímọ́ ibi òní bàjẹ́ ìmọ̀ náà òní bàjẹ́ láíláí. Bàbá wa àgbà àjà ní mélòó ní àwọn mímọ́ náà àlékún ẹ̀mí gígùn fún bàbá. Ẹ̀ ń tàmọ́lẹ̀ sínú gbogbo òkùnkùn ayé òkùnkùn ní wọnú gbèsè ayé yìí o. Abẹ́lọ́mọ àlékún ọ̀rẹ́kùn yìí tó ti ṣe. Ìyọ́nú ọlọ́mọ ọba tí ò ní tángbà kọ́kọ́ náà bá wà ṣe fún bàbá o. Ìṣẹ̀mí yìí ti ń dà kò ní bàjẹ́ láíláí. Ọlọ́mọ ọba àlàyé ní gbogbo àbúrò ayé. Bàbá wa fẹ́ràn ṣàbádé àgbà àkọ́kọ́ ní gbogbo ilé Ọ̀yọ́ pátá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك
على المنعوت من ربه بأطيب الناؤوت وأجل الصفات. صلى الله عليه وسلم. Àkọ́kọ́ náà mo bẹ̀ ẹnjìníà tó wà nídìí irinṣẹ́ yìí kí aṣọ ó má lápò ó pé ju àpò tí sanwó nù lọ. Ayakumullah. Ibi tá a wà yìí kì í ṣe bí ayọ̀jú náà wá. Àwa kì í lo òde tí wọ́n pè wá sí. Wọ́n pè wá ọ̀fíṣíálì ni. Ayakumullah. Òun la fi wà níbí lọ́sàn-án yìí. Tí ẹnjìníà abálẹ̀ tí ń lọ kíní lọ́rùn báyìí fáwọn àfáà. Bí ìgbà tí wọ́n fi nǹkan lọ yẹn téèyàn dá sí ni wàá wẹ̀rẹ̀. Ayakumullah. Wọ́n sì ní kó jẹ́ kí nǹkan mẹ́ta ó ṣẹlẹ̀ kó tó ṣe nǹkan mẹ́ta. Akramakumullah. Ọmọ ìlú àbí ọ̀jọ̀gbọ́n yẹn kó tó jẹun rí pé bí pa ọ́. Ọkọ̀ jẹ́gẹ́ bí ó pọ̀ náà. Débi ò bá pa ọ́ tó kàn jẹun lórí moyó. Wàá sóúnjẹ lófò kó tún ní máa dùn oúnjẹ. La ilaha illallah. Rí pé orúnkún ọ́ kó tó bọ́ sórí ibùsùn. Ayakumullah. Tó orun ò bá kún ọ tó fi bọ́ sórí bẹ́ẹ̀dì ṣéjú rẹ̀ láago 11 ó lù, 12 ó lù, aago 1 ó lù, aago 2 ó lù. Lórí ti ọmọ tó ṣẹlẹ̀ nǹkan róró sùn náà ni. Allah. Ẹlẹ́ẹ̀kẹta kó o tó sọ ọ̀rọ̀ níbikíbi ní pé wọ́n fi ọ̀rọ̀ lọ ẹ́. Ẹni tí wọn bá fi lọ gbogbo lórí ó sọ òdì ni ó máa bọ́ sí. Allah. Àkọ́kọ́ tó dá mi lójú ni pé irinṣẹ́ tá ń lò yìí lónìí yìí o irinṣẹ́ Alhaji Suleiman Adékúnlé Àlàó Màláíkà ni. Allahu ta'ala. Kibla. Èmi ṣe èrò ta àbẹ̀rò jìnnàjìnnà kódà bí mo ti débí tí mo ní Bálájí ń bọ̀ ń bí mo ti pè wọ́n nínú mọ́tò torí mo ti jòkó sínú mọ́tò lé wákàtí méjì kí n tó wọn bọ̀ lójú aago. Ayakumullah. Ẹ̀rìn láti ṣe wá símọ́júmọ́ ẹ̀rìn yẹn láti ń sáré bọ̀ pa fẹ́ meet up they call it 10 o'clock ṣùgbọ́n nínú kádàrá Ọlọ́run adébí ní after 11 yẹn láti wá mọ́tò ń bẹ̀ àpáná àkànjókòó síbẹ̀ pé nígbà táwọn tó pè wá bá dé àbọ̀ ta sójú agbo. Gbogbo àpàtẹnuwíjọ́ yìí mo fi ń sọ fún ẹnjìníà pé bá a gbé kiri ìsókè. Ẹ dẹ́kun. Tabaraka Sùlùlẹ̀ Olùkíbùyà. Tiẹ̀ tó ń dáa díẹ̀ òòrè léyìí kò dáa kó rú èèyàn há sóde Ajábọ́sí Akínọlá. Tọ́fẹ́ ọ̀dọ̀ bílíkì wá lérò ní bàbá yìí. Ṣé ní Fọlábàárù lówó ẹṣẹ́ ẹnjìníà? Ẹ fún un lóṣù ká ẹ̀ bówó kan ò pé ẹjẹ́ ó ṣe mí. Tabaraka Sùlùlẹ̀ Olùkíbùyà. À ń pẹ́ Alhaji Suleiman Àlàó Màláíkà wà ń bí màá wá sọ pé Alhaji ẹ fún mi máìkì tẹ́ ń lò gángan. Ilé ìwà ọmọ bí mo ti tó lọ́wọ́ wọn gbà náà. Tabaraka Sùlùlẹ̀ Olùkíbùyà. Mo bẹ̀ lọ́n kọ́ lọ́wọ́ ó ṣe àlékún gbígbàdúrà fún ẹnjìníà tó yín òkè yìí. Àmín. Gbogbo tí ń lo òkè nínú àlámọ̀rí ọlọ́mọ yìí lẹ̀ láíláí fún un. Tabaraka Bilijala ní bàbá yìí. Gbogbo ẹni tó wà ní agbo yìí ní àpapọ̀ ẹ jẹ́ ká ní Allahu Akbar. Allahu Akbar. Ẹ sì dákun ẹ tún ilé ẹ̀kan sí i. Allahu Akbar. Nǹkan 2 sí 3 ní máa mú èrò ojú agbo yarí máa fà lọ́wọ́. Nítorí owó Àkọ́kọ́. ìpèsè bá fún wọn lówó. Bí mọ́ owó Owó yà pọ̀. mú owó rẹ sọ́wọ́ èmi náà ní tèmi. Alhamdulillah. Ìtì máa tàbùkù àfáà bíi pé ẹ máa mú wá ò sí.
ẹlòmíràn wa máa gbé gẹ̀ẹ́sì ní táwọn tó bí ò tó bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n bá gbé gẹ̀ẹ́sì wọn ò lápapọ̀ ni. tabaraka zul jalali àwọn tiwa ló dé yìí mo kí aláàjì wa Muhammad Taofeek Osama tabaraka ẹ máa bọ̀ wájú wa báyìí. li baqai. ẹnu wa lè má ka gbogbo agbo yìí ṣùgbọ́n pẹ̀lú àṣẹ Al-Qur'an ẹnu mi ká wà bọ́ Osama yẹn. tabaraka. tá a bá ti rá wọn níjòkó táwọn pẹ̀lú wa gbogbo wọn tó olóòwà kò sí wàhálà bí bàtà bá rájò kí sàwòrè tí ẹ máa tẹ̀lé. láwọn olólùfẹ́ tiwa tán ẹni ó bá fẹ́ lé wọn lọ. ìjókòó sì wá dàbí ìwò jẹ́ káwọn àfáà náà bẹ àwọn èèyàn pé ẹjọ́ ẹjá wá sàfáà lóde yìí. tafarada. èwo ni kíní. bil jalali wa bil baqai. òun la fi ń sọ wípé gbogbo àfáà tọ́lọ́wọ́ ò bá ti bò láṣìírí ẹnu rẹ̀ ò ní tọ́rọ̀. Ayyakumullah. gbogbo tọ́lọ́ bá fún ẹ nínú mọ̀ bẹ́ẹ̀ lọ́n kó bá ń sìnkí díẹ̀ kún. Wallahi. tárísìkì bá ti wà níbẹ̀ díẹ̀ ó ní retí pé wọ́n mọ̀ fún mi lówó ẹ má jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún wọn. àwọn tó bí àwa bó o bá rí iná lérí ọ̀sọ́ Sheikh Muhyiddin Ajani Bello. Adamallahu hayatahu. àrísàánú àkótágìrì ejò àgbàtọ́rẹ́jò tí ò sá ara kúná níyà. tó o bá pọ̀ sìgìdì tí bàbá mi bá wà nínú ọ̀rọ̀ ó pọ̀ ọjọ́ náà. bí mo ti wá wà ń bí nísìnyí ní dúró mi yìí wọ́n tún ń retí mi lọ́wọ́ ní challenge báyìí. Ayyakumullah. àwọn yẹn ti pè bí ìgbà bíi 8 à ń kọ́ wọn sùúrù ní ọlọ́njẹ́ wọn ó lè ní. tabaraka bil jalali wa bil baqai. àkí ọlọ́run tí nǹkan mẹ́ta ò sí fún. Allah. àkọ́kọ́ tí ò sí fọ́lọ́hun ó ní kẹ́yìfà báwo ló ti bẹ̀rẹ̀. Ayyakumullah. kò sí tí àti ọ̀rọ̀ yìí pé nígbà tọ́lọ́run ó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ó kọ́kọ́ lọ kọ́ bí wọ́n ti sọ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ìlú báyìí. Allah. kẹ̀yìfìyà ò sí fọ́lọ́run bó o ní ti ń rọ́lọ́run rẹ̀ ṣe níbo ló ti gbàgbára tí ń lò. Allah. gbogbo wọn tí ń yẹ lọ́wọ́ nísìn wọ́n rò pé o sásá bẹ́ẹ̀ kínní kan ni ìwọ sá mọ̀ sọ fọ́lọ́run kọ́lọ́ mọ̀ jẹ́ kí wọ́n mọ bó o ti mọ. Àmín ya Allah. èyí tó dáa jù náà ní káyé mọ̀ gẹ̀ẹ́sì nípa èèyàn bórí ire rẹ ò bá tí ì débi kọ́ta mọ̀ sọ pé ọlọ́run sámọ̀jì ó para rẹ̀ ó tí ì sórí ire. kẹ̀yìfìyà ò sí fọ́lọ́run bó o ní nígbà wo níjọ́ wo òun àtàwọn ta ní lásìkò ta ní kí láà fi júwe rẹ̀ pé ń gbọ́ ọlọ́run bẹ̀rẹ̀ ọlọ́run ìjọba báyìí kan ń ṣèjọba lọ́wọ́ ń gbà náà ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò ní lópin gbogbo ohun tó bẹ̀rẹ̀ lójú ẹ̀ ni yóò pin ó ní yóò ṣẹ́kù lórí agbára àmọ́ ẹjọ́ lọ́hùn yóò pè níjọ́ kan pé olówó dà kò ní rẹ́ni dáhùn ọlọ́lá dà kò ní rẹ́ni dáhùn aláṣẹ dà kò ní rẹ́ni dáhùn ọba dà kò ní rẹ́ni dáhùn àfáà dà kò ní rẹ́ni dáhùn àwọn ọlọ́lá àánú gbà olówó ńláńláńláńlá ìyẹn abẹ́wà ìwọ tó sọ pé o lẹ́wà ìwọ tó ló tóbi ìwọ olókìkí dà kò ní rẹ́nìkan dáhùn nígbà tẹ́nìkan kò bá dáhùn yóò bá máa dára rẹ̀ lóhùn fúnra rẹ̀ wípé èmi náà ni àkú wá tìlìmọ̀tì èmi lọ́ba alágbára lókè gbogbo alágbára mo bẹ̀rẹ̀ agbára fáwọn tó lágbára mo sì ti pa wọ́n run nísìn ta ń lágbára mọ́ lẹ́yìn èmi ọlọ́run ta ló lówó mọ́ lẹ́yìn èmi ọlọ́run ta ló láṣẹ mọ́ lẹ́yìn èmi ọlọ́run ta ló tóbi mọ́ lẹ́yìn èmi ọlọ́run ta ló tún ga mọ́ lẹ́yìn èmi ọlọ́run ta ló kàǹkà mọ́ lẹ́yìn èmi ọlọ́run gbogbo owó tọ́lá òní yìí ó bọ̀ ọ́ tálẹ́ tí ó sì bọ̀ ọmọjúmọ́ ọ̀la gbé títóbi fún ọba tọ́lá ọwọ́ rẹ̀ ò lè jábọ́ láéláé. tafarada bil jalali wa bil baqai. ọlọ́run ló kí ló ní apá kan ìjọba àlú kejì. wàsáàlì mọ́tà bayna al-khaliqi turra. bẹ́ẹ̀ni. wa kullu ra'idun li fana'i. alájà Rukaya ó yẹ jókòó ẹ máa gbọ́ mi ẹ wá jókòó ẹ wá jókòó ẹ wá jókòó. Ayyakumullah. mo ti mọ̀ pé ẹ lè jókòó nígbà tá Ajábọ́sẹ̀ ti jókòó ẹ̀yin ò tún gbọ́dọ̀ jókòó kétò lè bá a mọ̀ tò ṣùgbọ́n ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ ní ẹ máa lọ jìnnà o.
وسوى الموتى. gbogbo ẹni ó wà ń bí pátá ẹ bá wà ní Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. الله أكبر Naam. الله أكبر الله أكبر كبيرا. ayọ̀mbọ́ àná Muhammad صلى الله عليه وسلم. ṣé bó ṣe yọ̀mbọ́ ànábì náà nù صلى الله عليه وسلم. nítorí oúnjẹ. يا òsì من rí Muhammad yọ̀mbọ́ òun yọ̀mbọ́ ànábì bí adìẹ tátàsímẹ́ǹtì kọ́ lẹ́sẹ̀. عليه وسلم. yọ̀mbọ́ ànábì kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ pé ṣé kò sí nǹkan mi ń bẹ̀ báyìí. يا من عرفت محمدا وسبيله. ọlọ́run o owó mọ́kà ti wọ́n 8 point something lọ́dún tó lọ wọ́n ti ní wọ́n lọ máa dẹ́pọ́sìtì 10 million báyìí fún àjì tọdún yìí dẹ́pọ́sìtì ni o tí ó jẹ́ o ṣùgbọ́n ọlọ́run mo fi títóbi rẹ bẹ̀ ọ́ gbogbo ẹ̀dákẹ́dá níbi tó bá lè yòǹbó ànábì lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ò yóò ya ni o yóò kó ni o wọ́n fún ni o wọ́n ràn ni o wọ́n wọ débẹ̀ yóò sáàdì àràpọ̀ ọdún tó ń bọ̀ yìí yòǹbó ànábì lẹ́ẹ̀mẹ́ta. يا من عرفت محمدا وسبيله. ẹ ṣeun. صلوا عليه وسلموا تسليما. a kí àwọn àlùfáà wa ní ìjókòó bàbá wa Ògúnṣẹ́kọ́ ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ fún wa àmín. ọlọ́run mọ́ fi yín sílẹ̀ àmín. mo fi kí gbogbo àwọn jàbísàtì níjókòó mo kí bàbá gbẹ̀rẹ̀ dùn ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ òye àwọn ẹni jókòó yìí. If you are fully loaded, there is no way you will be highly needed. Ayakumullah. Gbogbo ẹni tí n tó ní bá ti pọ̀ ju ìpín rẹ̀ ju síbí lọ. Ọ̀tá ó jẹ́nu ẹ̀, ọ̀rẹ́ ó jẹ́nu ẹ̀, alásùnmọ́ ó jẹ́nu ẹ̀, tìjìnà ó jẹ́nu ẹ̀. Ya ilaha illallah. Ọlá àmọ́ yín tọ́lọ́ ní kó pọ̀. Rùsúbà yẹn tó kanlẹ̀, tó dunlẹ̀, tó milẹ̀, tó jinlẹ̀, tó rinlẹ̀, tó kilẹ̀. Ó ní gbogbo ayé ń jẹ káàkiri yìí. Bọ́n bá gba máìkì ní ìsìnkú ojú aláìní nǹkan bẹ̀rẹ̀ rẹ̀. Ìwọ tó olóòsunkún rí gbẹ̀dẹ́dùn òsì áráka lójú rẹ rí ni àfi tó o bá láàánú òbí rẹ ló kù. Bọ́n bá gba kínní yìí nísìn ó rí i pé wàá rí fíìmù ṣá jẹ́ ìfúnpọ̀ báwọn ẹ̀mí ọlá yín ogun ṣe. Àmín. Ẹ kú fẹ́ a kú gbogbo gbà a kú àdúró ti ara wa. Ọlọ́run ní jí ó bàjẹ́. Àmín. Akú bọ́ọ̀lù alálàáfáà ṣe dà. Ẹ̀mọ iye ẹni ó jọmọ lú òkú, ẹ̀mọ iye ẹni ó wà ní jòkó sí. Èwo tí ẹ ní? Kíní kò pọ̀ ju ntọ́lọ̀ ń lè bàjẹ́ lọ. Allah. Gbogbo ẹni tó bá ti ní nǹkan tó mọ̀ yìí bẹ́ẹ̀ bí bàjẹ́ náà ló wà. Ẹni ó ṣe mẹ̀dọ̀ bá lùkùrà hàn. Ṣé mẹ́dọ̀? Àwọn àfáà dẹ̀ ń kọ́ látàárọ̀ ẹ̀ẹ́dẹ̀ ń parẹ́. Kálukú dẹ̀ ń ṣe bí ẹ pé ó tún ní kinní kan tó gbójúlé lẹ́yìn Ọlọ́run. Níwọ̀n tó jẹ́ pé ìjọ́ tí nǹkan bá ṣe ọ́ nísìn òhò ló bọ̀ra rẹ sí tó mọ̀ sunkún sọ́nà lọ́rùn. Ọlọ́run ọ̀hún wọ́n fi ń pè ọ́ nísìn lóde yìí. Wọ́n fi Ọlọ́run pè ọ́ òun tẹ fóònù. Ìwọ tó ní fóònù ó kù ń jọ kàn wọ́n pe nọ́mbà rẹ yóò tún máa dùn. Àfáà ń sọ̀rọ̀ òun wojú aago. Ìwọ tó lago ó kù ń jọkàn wọ́n tún wo táìmù lọ́wọ́ rẹ̀ lọ́rùn ọwọ́ rẹ̀ aago tún máa ṣe pẹ́ òun báyé lọ́nu ìwọ tó lago ló ti kú tiẹ̀. Kí ló dé jẹ́ pé tí ó tán lóru bò ọ́ lójú? Ó fi wá gbàgbé Ọlọ́run tí ò ní tán láéláé. Ṣé àwọn àfáà wa jẹ́ bí alubára ni? Ojú dẹ̀ fẹ́ máa tì mí pa àfáà ni mí ń jòkó yìí. Why now? Is it all because of money? How much did you want to spend? How much did you intend to spend here today? Ó yá ná tiẹ̀ jẹ́ ná tèmi wò. Yá dálẹ̀ ká tán sa. Torí ká má bàa jẹjẹ kújẹ làwọn náà fi ń ṣiṣẹ́. Alhamdulillah. Yàtọ̀ sí jàrá làáfà, a níṣẹ́ lọ́tọ̀ ní kọ̀rọ̀ tá à ní sọ fáwọn èèyàn àwa daṣọ Kùránì bò. Kí ló ń ṣe ò ń pawó à ń pawó náà? What is your problem? Ó dẹ̀ ń wo rẹ̀ lókè ààrẹ. Àwọn àfáà náà torí Ọlọ́run àtàlẹ́ Muhammad mo kí àlùfáà mi tán darí ètò. Ẹ̀mí ọlá yín ó gùn. Àmín. Gbogbo òde kọ́lá àti gbowó. Gbogbo òde kọ́lá àti béèrè owó. Ó bù wá kù kẹ́ ẹ máa sọ pé kéèyàn 100 máa mú wá 1000 bọ̀. Síbo síwájú ta ni?
tani àti tani níwájú tani àbórí ń ta wọn ni. Ayakumullah. Èló ni 1,100 kí ló bí yánú bùkátà ayé lónìí sótó yẹ ń gbà tá a mú di ọkọ̀ oṣù sótó ya ara epo sínú ọkọ̀ ni sẹ́ni tí ò bá wá mú ni bó tí ò bá ní kówó wóde ṣé yóò mọ iye tá a náà kú ni àwa ń stress ẹ̀mí à ń stress ara láti satisfy ara ayé ni ẹni ó bá mọ̀ kó mọ̀ mo kí Alhaja Bọ́sẹ̀ Akínọlá thank you very much I give you extraordinary kudos ẹ ṣe bó ṣe yẹ ká ẹ ṣe ẹ sọ wípé ìtàlẹ̀ ń ná inú ayé lẹ wà tó bá jẹ́ pé kíní lọ rúbò yín lójú ni tí mò ń sọ yín sọ nǹkan mi fún yín èmi ò kọ́ kíní kan dáàfù lélẹ́yìn mọ́jà náà mọ́ kì í gbà nǹkan mọ́ pa nǹkan ni. ní ti pípa. látàárọ̀ lẹ ti jòkó síbẹ̀ yẹn ẹ sọ pé ẹ tóbi látàárọ̀ lẹ ti wà ń kálẹ̀ ń bẹ̀ yẹn ẹ sọ pé ẹ lọ́lá látàárọ̀ lẹ ti wà pẹ̀lú ọ̀rọ̀ àfà ẹ sọ pé ẹ lókìkí nígbà láti màlábá délìsì tó bá di ìgbà kan lèmi súnlé àlámọ̀ ìgbà náà wèrè rẹ̀ ó dìde ó ti ṣẹ́ owó kan sínú báàgì sọ́wọ́. Ayakumullah. àwọn àfà ló sọ dá lágbè to hell with you and your money. lọ ìyá dùnìyà. ìwọ àti ta ni àfọ̀n báárà ló pè é. sanatiruku wa namudi. màlá ò ní kí. ìmì àwọn àtẹ̀yàn yín ní kíni yẹyẹ fún mi lọ́wọ́ yóò kọ́ na pásù àṣọ bíi 5 kan yóò kọ́ gbé lálàájì lọ́wọ́ ẹni ẹlẹ́ni àwọn wáyé wá gbowó ń tiwọn ni bí wọ́n ti máa gbà lọ́nu Haji Sulaiman Adékúnlé Àlàó Màláíkà Ọlọ́run ò nínú olókìkí tí ó dẹni àná mọ̀ sí Alhaji Màláíkà mọ́ bisimilayi iná àtọ̀ iná. bisimilahi rahmani rahim inna atayna kalkawsara fasalli lirabbika wanhar inna shani'aka wal abtar. àwọn kọ́ wọn kú ṣe bẹ́ẹ̀ àwọn àfa àlàkọ tiwa bẹ́ẹ̀ ká tó wóde ẹ̀ ní fowó pè wá àtúndòdì ẹ̀ tún máa ṣe bíi bẹ́líìtì ẹ̀rọ tó yọ kúrò lọ́rùn yẹ. oríire. ó níye màlágbà kan tó dé bínísì bí wọ́n bá dé bínísì sakasaka wọn ò fi gbé owó lọ torí mo mọ̀ pé Haji Bọ́sẹ̀ Akínọlá àwọn tó ti ọkọ̀ fi 500 kan pamọ́ lọ́tọ̀ wọ́n ní ẹ̀sán owó Kùránì ẹ̀ fún wọn 5,000 níwájú àwọn àfáà wo. Ayakumullah. àbísẹ́kẹ́ mi bá yín fi 1 million lẹ̀ fáwọn àfáà nísì. ẹ wo bó ṣe rí. As-salatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. mo kí ìdílé bàbá mi tí wọ́n lọ yìí. Ayakumullah. ẹ dákun orúkọ bàbá mi. bàbá wa Yusuf. bàbá mi Yusawu. Ayakumullah. ó yá. Onífádé. bàbá mi Onífádé. Yusawu. Alàgbé. àbí ẹ̀kọ́ ni. Ayakumullah. òní yìí ni mo mọ̀ wípé mùsùlùmí ni Alhaja Bọ́sẹ̀ Akínọlá. La ilaha illallah. òní wàláhi tàláhi bíláhi lẹ́dí la ilaha illa huwa. nígbà wọn kọ́ ní sẹ̀míhá Allahu akbar ẹ wo oríire láyé. Allah. tí o bá ti ga débi pé kí orúkọ kan ó bo súnà rẹ mọ́lẹ̀ lọ múra sọ́rọ̀ ara rẹ. múra. fóònù rẹ ò tí ì fún olùbárùn tó kì í bọ náà. Bọ́sẹ̀ ó ti wá bo sẹ̀míhá mọ́lẹ̀ gbogbo anáàlá ní tán sọ wá ń jọ súná tó yẹ kó ń gangan ni wọ́n dí àwo rẹ̀ fáwọn àfa èmi nísìn Abdulbasit ni wọ́n dí àwo rẹ̀ wọ́n dí àwo àpọ́nlé ànábì wáì tí ìgbà sọ mí lápọ́nlé ànábì tó wá fẹ́ pọ̀ létí ju Abdulbasit lọ. La ilaha illallah. bẹ́ẹ̀ni kọ́ bá sì lóun dápọ́nlé ànábì lọ́la nọ́mbà 2 ni ó mọ̀ jẹ́ ní mo ti wo Google gbogbo ayé ìwọ tẹ̀ sórí Google tẹ àpọ́nlé ànábì tó bá gbé ẹlòmíì wá fún ẹ irọ́ ni fóònù rẹ yẹn ni ò ṣiṣẹ́ dáadáa lẹ́yìn eléyìí tó gbé wáyìí yóò kàn máa gbé mi wá sẹ́yìn rẹ̀. Allah. Alhamdulillah. kódà kò ṣẹ̀ṣẹ̀ nílò kó tẹ̀ sórí Google má lọ Google WhatsApp rẹ AI bọ́ sí AI tẹ who is àpọ́nlé ànábì tọ́jú ààrẹ ò bá tí gbà débi pé kí AI ó dá ẹ mọ̀ ipò ń bẹ nínú ayé kò tí gbà tó tún sáré tún rọra tún fura tún gbéra. kò gbéra. Ayakumullah. Alhaja wa Sẹ̀míhá. èmi kì í púpọ̀. Akí. mo kì í kú òyà. ẹ dákun ṣe mo rí ọmọ lóòkú bíi 2 sí pẹ̀lú yín. Ayakumullah. Alhaji ọ̀rọ̀ yín ò ní dàrẹ́ mọ̀ bọ́m̀bí. Àmín. sàtúnrẹ́ lòmíì tó tún jọ ọmọ lóòkú. Ya dunya. wàláhì ni tó yẹ kó máa yọ ni
Zanati. ìyá yóò dẹ̀ yọ̀. Ìjókòó ayọ̀ ọ̀tọ̀, ìjókòó ọpẹ́ ọ̀tọ̀. Bí wọ́n ti ní ká fún ọ lóúnjẹ tó ń patí, aago méje alẹ́ bí ó tún ti máa pa ojú rẹ bó. Èyí táwọn sọ fún ẹ ilé òní gbàgbé láíláí. Ìyá dáadáa, Ọlọ́run ò ní fi yín sílẹ̀ láíláí. Àmín. Àlájà wa táwa kálítù ẹ̀ ní dẹni àná nùgbà. Àmín. Ọlọ́run àì. Àmín. Ǹjẹ́ mo tún rọ́mọ olóògbé bẹ́ẹ̀ bá ti pé mẹ́ta, ìyá kejì dà. Àtúrí. Ìyá yẹn náà jókòó lẹ́ẹ̀kan. Wọ́n ti lọ báwọn èèyàn wọn. Inú mi sì dùn pé òde yìí kìí sòde lásán. Alhamdulillahi. Kìí sòde wèrè. Kìí sòde ránhunràhun. Wàláì tàláì. Ẹ sọ pé bàbá yín wáyé fáwọn èèyàn lónìí. You demonstrated it well. Alhamdulillah. Mo kí bàbá mi Yusau. Mo kí ẹ̀mí wọn. Mo kí Ọlọ́run wọn. Mo kí ayé wọn. Mo kí ayé wọn. Allah. Ọlọ́run jọ̀ọ́. Àjàwádà ẹ kú ìnáwó ẹ kú gbogbo ìgbà kò ní tán láíláí. Àmín. Àjàmbàdà ẹ̀yin náà má lọ jìnnà. Ìsáfàdòwò bí. Àjàmbàdà ẹ máa bọ̀ báyìí. Fàwọn bí ni ẹbí. Sẹ́yìn tá a bá ti ṣe ètò tàwọn àfáà yìí tán ẹ lọ jòkó síbi tí àga yín bá wà. Ìsáfàdòwò bí. Kí nǹkan máa rí i pé 1 2 3 4 5 6 7 8 àwọn eléyìí ń gbọ́ wa. Fàwọn bí ni ẹbí. Nígbà tẹ́ ẹ̀ ní a wá ṣe wá sí orí rédíò. Wá sí orí rédíò là ní bùkátà sí pé kárẹ́ni ti ń gbọ́. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Àkọ́kọ́ ní gbogbo ẹni ó wà lápò yìí lápapọ̀. Nítorí bàbá tó kú yìí. Ẹ jọ̀ọ́ à ń sọ wípé máìkì yìí ò ṣe tó fáwọn alẹ́ kan. Wọ́n bá wa yín òkè díẹ̀. Lónílù náà bá dé. Onílù ò sì bẹ̀rù Ọlọ́run. O sì rántí pé wọn náà kú. Dákun. Àti lù àtẹni tí ń lù ojú òtí àwọ ìlú ògbélé ńjọ́ kan. La ilaha illallah. Wọ́n ní ká sọ ọ̀rọ̀ Ọlọ́run tó tóbi tó ju gbogbo ohun tí ń gbénú ayé lọ. Ẹ bá wa bẹ onílù ẹ bá pa onílù yẹn wá èló ni wọ́n fẹ́. Yakumullah. Wọ́n kọ́ wọn wá fún mi. Ìsáfàdòwò bí. Ká ń pẹ́ tówó ni ká fún wọn ṣéǹjì díẹ̀ kan bá wa dákẹ́ ná. Fàwọn bí ni ẹbí. Torí téèyàn bá ọmọ tí èèyàn bá torí ẹ̀ kú ó ní láti nírun lórí. Tápẹ́lẹ̀ náà lárí ṣe ó ti tó. Ẹlòmíì ti kú ọtí tútù pamọ́ nísìnyí tí ó mọ̀ ọmú lẹ́yìn òkú. Kò sí wàhálà ìwọ náà sọ fáwọn èèyàn rẹ o. Sọ fún wọn pé kí wọ́n sọ tí tútù létò fáwọn èèyàn lẹ́yìn rẹ o. Gbogbo tó o bá ṣe ń bì wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tiẹ̀ náà o. Bó o bá mu tító ohun ríra jù tó o mùmú kúmu tó o fi ń ṣèṣekúṣe sọ̀tọ̀kúsọ ń bí. Ìjọ àwọn náà bá kú ó gbẹ̀san o. Ẹ bá wa ṣe àmín fún. Àmín. Súratul Mulk yóò gbà wá níbi ìṣẹ́jú 5. Ẹni tálàáfíà rẹ̀ ò bá gbé ẹni ó jókòó. Ṣùgbọ́n ẹni títí ẹ bá gbé iṣẹ́ tán bí àwa la fẹ́ jẹ́ yìí. Dandan sì kọ́ lówó àní o mọ̀ mówó bọ̀ mọ́rin wa fi ń torí owó. Ọ́fíìsì tá a jókòó sí tóbi ju owó tí o fẹ́ mú wáyà lọ. Alhamdulillah. Bismillahir Rahmanir Rahim. Tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء
إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أو أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف النذير ولقد كذب الذين من قبلهم فكيف كان النكير أولم يروا إلى طير فوقهم صافات ويكبدن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكيبا على وجهه أهدى أما يمشي سويا على صراط مستقيم قل هو الذي خلقكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي زرعكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا صلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله رب العالمين. العالمين. ìwọ náà wàá ké làkànjákùn kan lílá fíkọ̀ kan fún orí ara tiẹ̀ náà ó dájú ní bí wọ́n bá ní ká tò ní bá ṣe kú sí ẹnìkan ni ó wà níwájú pátápátá ṣùgbọ́n kì í ṣe mi. kì í ṣe mí o. ọlọ́run kó má bàa jẹ́ mi jẹ́ kọ́dún ó jìnnà síra wọn àmín. jẹ́gbà ó jìnnà síra wọn. àmín. ìwọ náà kí n ta ní kó kéwù laqad ja'akum li ilafi. laqad ja'akum rasulun min anfusikum azizun الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم وآمنهم من خوف. ẹ jẹ́ á jókòó jàmáà. àyà áza satarahalu an qaribin. أيا فترهلها قريب نعم. إلى قومه كلامهم سكوت. Yọ́kọ̀tà wa yìí, we are celebrating Baba's life, حياكم الله. a well-spent life, a life that is worthy emulation. Ayé kan tí ó kilẹ̀, ayé kan tó lámì, ayé kan tó dùn fún ẹni ó gbé, débi wípé ó tún kó orí ìrìn tí ẹgbẹ́ rẹ̀, ayé yẹn la wá bí láti wá kó jáde. أيا فترهلها قريب. Ìwọ tó ń gbọ́ mi, bàbá tó kú yìí alágbára nígbà tí ń bẹ láyé tó ń tágbára rẹ̀ ó ti kú báyìí. فترهلها قريب. Bàbá tó kú yìí gbajúmọ̀ ní nígbà tí ń bẹ láyé tó ń ti gbajúmọ̀ rẹ̀ ó dòkú kẹ́yìn. فترهلها قريب. Bàbá tó kú yìí èèyàn pàtàkì ní nígbà tó wà láyé tó ń ti pàtàkì rẹ̀ bàbá ìdẹni ilẹ̀. فترهلها قريب. Bàbá yìí ọ̀jọ̀gbọ́n ni ọgbọ́n òmùràn kù níjọ́ kúlé ikú pa ọgbọ́n mọ́ bàbá nínú ó pa wọ́n tán ó dá ikún lẹ̀ fáwa. فترهلها قريب. Ẹ̀jẹ̀ ẹni tí ń fẹ́pá fáàrí gbogbo ẹni tí ń wọra rẹ̀ kó ń tóbi àpèjúwe rẹ̀ dàbí igún
bíkún lóde o bíkún olóde o ikú ó máa yára wò báyìí ni yóò máa yára wò báyìí ni ẹ sọ fún àwẹ̀ tí ń yẹra wò gbogbo tó ń wò yẹn oúnjẹ ẹ̀dín ni o. سترى له gbogbo ojú tó ń pákéjì yẹn oúnjẹ ẹ̀dín ni o. سترى له قريبي gbogbo ojú tó ń pákéjì yẹn oúnjẹ ìra ni o. سترى له قريبي sórí gbogbo ẹnu tó ń kun pupa sí tó ń kun búlù sí mẹ́mbà bá búlù lẹ́nu rẹ lónìí kọ́lọ̀ tó bá sọmu ló máa kù sórí ètè rẹ kò sí wàhálà máa kún lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n o má kún kó o fi gbàgbé pọ́lọ́hún ń bẹ o. أيافا má kún ẹnu kó o fi gbàgbé pé ikú ń bẹ o. أيافا má jẹ́ kó kìkì ó bù ọ́ lójú kó o fi gbàgbé pé wọ́n máa kú o. أيافا má jẹ́ kí owó rúbù ẹ lójú kó o fi gbàgbé pé wọ́n máa ń lọ o. أيافا dákun níjọ́ tó o bá lọ kí ni ó máa kù lẹ́yìn rẹ̀ a lè kú ká máa kù kẹ́. سترى له قريبي dandan kọ́ ni kó o kú tán. ọkọ èèyàn àwọn ayé kan wà tó jẹ́ wípé láìfù kan complete láìfù finish láìfù kan dẹ̀ wà tó jẹ́ pé ó wà completely finished. لا إله إلا الله. ẹni ó wáyé tó ní ìyàwó tó bímọ ẹ sọ fún onítàn pé láìfù ẹ ti complete. الله. ẹni ó wáyé tí ò ríyàwó fẹ́ tí ò rọ́mọ bí ẹ sọ fún pé láìfù ẹ ti finish. الله. ṣùgbọ́n ni ó wáyé ó níyàwó ó bímọ ṣùgbọ́n tọmọ àtìyàwó wọn àti ẹ̀ láti bẹ́ẹ̀ kan lọ nínú ayé wọn nínú ilé wọn nínú ọ̀rẹ́ wọn láwùjọ wọn nínú ẹbí wọn wọn àti ẹ̀ wàá rẹ̀ nìkan ṣe bá ó mà ṣe o arántí kiri báyìí nípa alágbẹ́já that means your life is completely finished. أيافا سترى له قريبي Yorùbá ní ọmọ ìlọyọ̀lé ẹni ọmọ bá ṣe ló bímọ. Àwọn tó jẹ́ pé tí ò ní kárí láàmú sàmì ẹ̀ ní tí ó kárí àmọ̀ ìyẹrí fún. لا إله إلا الله. Ọlọ́run mo fi títóbi rẹ̀ bẹ̀ gbogbo ẹni wà ní Ọlọ́run jọ kọ́lé ayọ̀ fún gbogbo wa. آمين. Dey play. Táwọn sọ fún ẹ pé yóò kárí. Tí gbogbo ẹni wà láyé bá ti lè pálẹ́ tán, irú fíìmù tá ń lò yìí, wọ́n ti pa ilé kan síbẹ̀, àní rí ni gbé mọ́tò gbà mọ́. الله. Àwọn tó lọ́wọ́ pálẹ̀ àwọn tó pálẹ̀ lọ́wọ́ wọn ni láti kọ̀ọ̀rọ̀ ayé nù. Èyí tí wọ́n kàn sọ́mọ́ náà ní pé nílé tí ó sì kọ́ bọ́lá kó lóye ọdún kò lò ó. Àmọ́ ń wò rẹ ká tó dì rẹ. Kò sábúrú nínú kó wò rẹ, mọ́ kù sórí ìwò rẹ. الله. Ó fi wíwọ ìran nìkan, ó fi bẹ̀rẹ̀ ń bá ọlọ́run jọ sọ èmi náà dì rẹ. Bàbá mi tí wọ́n lọ, bàbá wa Àlùbáríkà, bàbá mi yí sáwù, حياكم الله. Àlàdé, Onífádé. Bàbá tó lọ yìí, abáwọn tó lọ wípé, wùlídà mú mi lẹ̀, wà á ṣe mú mi lẹ̀, wà má ta mú mi lẹ̀. حياكم الله. Aṣèjì Ibrahim Yas, يسوع. الله تعالى عنه. wọ́n fi bàbá pẹ́lú wa àti ìsìn fún díẹ̀. Àwọn ẹni tó tóbi jù nínú yín. إيه. Nígbà tí Ṣé Ibrahim lọ sí yàrá kábàárì Usman Danfodiẹ ní Sókótó. Ẹnìkan wá bẹ̀rẹ̀ pé ṣé bọ́ọ̀dà sí ìtùkún ṣẹ́kọ̀ọ́ wọ̀ lẹ́gbàá. إيه. Ẹ̀yin lọ́mọ tó ń sọ, ẹ̀yin bàbá tó ń sọ, wọ́n ń pọ̀ nínú ọ̀tún, wọ́n ń pọ̀ nínú òsì. Òkìkí rí pọ̀. الله. Ẹ tún wá dìde wá láti Senegal láti wá kí ṣàdúrà sí sàárè Danfodiẹ níbi. Àyùkú máa askọ̀lù. Nínú ẹ̀ méjèèjì ta ló wúwo jù? إياه. Nínú ẹ̀ méjèèjì ta ló tóbi jù? Ṣé Ibrahim ni wọ́n béèrè mọ́? Wọ́n wulẹ̀ dààmú ara rẹ̀. إيه. Ìnáwó àásù nílì, wọ́n àjálù nílì, wọ́n àsìkọ́lù nílì, إيه. wọ́n àkìrọ́bù nílò láàyè nílì. حياكم Ṣé الله. orí òkú tí mo wá kí ó tóbi jù mí lọ? الله. Ó lọ́lá jù mí lọ? Ó níyì jù mí lọ? Ó lẹ́yẹ jù mí lọ? Àwọn tó ń tẹ̀lé Ṣé Ibrahim wọ́n máa ń ṣèlò pé lábínú bẹ́ẹ̀ ti tó yìí. يسي. Ẹ tún ní Danfodiẹ jù yín lọ. Danfodiẹ lọ́la ṣùgbọ́n Nàìjíríà ni wọ́n ti mọ̀. Oṣù ni wọ́n ti mẹ́yìn. Ẹ sọ ọmọ Nàìjíríà wọ́n lè lẹ pósítà yín sí gbogbo orí káàkiri pé Ibrahim o ìyá sùn. الله. Ṣé Ibrahim wá ní Danfodiẹ jù mí lọ? Ṣé kí n sọ tó fi jù mí? Wúni dààmú mi náà. Wọ́n bí Usman Danfodiẹ ní mú mi ní. Wọ́n á ṣàmú mi náà.
ó lè ìgbésí ayé rẹ̀ ní káfí ìlà kọ̀fàt ní mùmìnì wọ́n mẹ́ta mùmìnì nígbà tí ó kú ní mùmìnì wàhánà Ibrahim mo níbi tù mùmìnì èmi Ibrahim wọ́n bí mi ní mùmìnì wà ìṣtù mùmìnì mo sáyé mi lọ ní mùmìnì wàlá àdòrí máa sá àmútu àlẹ́ yìí. La ilaha illallah. ní tí màá kú sórí ẹ̀ ní òye mi. Ajẹ́pẹ́ ẹni tí ò bá ti kú kó mọ̀ fòkú kan ṣe yẹ̀yẹ́ o. Ó mọ̀ kú kan ṣe yẹ̀yẹ́. Ẹni tí ò bá ti bímọ tán ló mọ̀ fi wèrè ṣe yẹ̀yẹ́ o. Ẹni tí ọlọ́wọ́ bá ti fi ọ̀nà hàn ẹni kọ́ mọ́ yọ̀ pẹ̀lú òní. Bàbá wa tí wọ́n lọ yìí ló bímọ wọ́n tọ́ ọmọ. Wọ́n tọ́ ọmọ wọ́n dé èèyàn látara ọmọ dé èèyàn látara wọn. Nǹkan méjèèjì ló papọ̀ alága wọ́n ṣàkíọ́lá. Ẹ ti máa sọ oríṣiríṣi fíìmù. Tí bàbá ẹni tó kú kódà ó súnmọ́ tí bàbá yẹn ti kú nínú fíìmù tí wọ́n ní ká ẹ máa sunkún fẹ́ẹ̀kì láì ní ọkàn sojú báyìí omi déyìí ó kàn máa rọ́ ni èèyàn tí a gbà ẹ lápò ìbò rẹ̀ tí mo rẹ́ kú nínú fíìmù mo ní ẹkú sọ̀rọ̀ oṣù bá yàrá ẹkú sọ̀rọ̀ oṣù ọlọ́pàá pa á lẹ́kùn ẹkú kan lọ́wọ́ pa gbogbo wa yìí ní tó ẹ̀sà sùn ẹkún ayọ̀ ọdún tó parí ìgbà tí yóò sì pa ayọ̀. Lọ́wọ́ ti kúrò lẹ́kún ayọ̀ kò sẹ́kún tó dáa. Ẹ̀ẹ́dẹ̀kún sẹ́kún nínú fíìmù. Èèyàn dàgbà wọ yí pé kíní yẹn ń ṣẹlẹ̀ lóòótọ́. Iná pè ní fíìmù ni close to life. Ìtí wọ́n ṣe tí ó dàbí pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó ní ìṣẹ̀lẹ̀. Ájàwọ́sẹ̀, mo mọ̀ pé ojú yín dá nínú ayé. Ọlọ́run ẹ̀yẹ gbọ́dọ̀ ìtìrí ojú ló ti rọ́ọ̀kùn tó ti rọ́ṣà. Èyí ṣe ṣùgbọ́n tó bá débi ọ̀rọ̀ òbí ọlọ́kọ̀ inú kò fẹ́ sunkún. Ẹ lè sunkún ti inú fíìmù ó jẹ́ ẹkún pé action ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹkún. Tó bá ti ní court àti parí sí yìí ẹkún ti kú òun bẹ̀rù. Ṣùgbọ́n tí ẹlẹ́kùn eléyìí àfúnláíláí ni o. Gbogbo ló tẹ bá rántí ọ̀rẹ́ yìí. Tẹ bá rántí ìfẹ́ yìí. Tẹ́ ẹ bá rántí ìkẹyìn. Tẹ́ ẹ bá rántí olólùfẹ́ yìí. Tẹ́ ẹ bá rántí ẹni ó gbé orúkọ rẹ̀ lẹ̀ fún ibi gbàmọ́ ìtẹ́ kò sí kọ́kọ́ yẹn dé fún yín. Ìfẹ́ fọ́dọ̀ òbí fọ̀rọ̀ bí ẹbí. Ẹ bá wí fún ọmọ tó fẹ́ kánná fún bàbá rẹ̀ ẹ sọ fún kó wáyé wá o. Òbí ẹbí. Ọmọ tí ìyá bàbá rẹ̀ lódì ẹ sọ fún pé kò ráyé ṣe o. Òbí ẹbí. Ọmọ tó ní bàbá àwọn òjẹ́ kan ẹ sọ fún pé gbogbo nítorí oúnjẹ wọ́n padà tọrọ omi wẹ̀ ń dó bá kú. Òbí ẹbí. Bàbá mi lọ̀rẹ́ mi. Òbí ẹbí. Bàbá mi lẹ̀mí mi. Òbí ẹbí. Bàbá mi láyé mi. Òbí ẹbí. Bàbá mi ìbùkún mi ìbùkún mi bàbá mi. Òbí ẹbí. Bàbá mi alárànṣe mi bàbá mi. Òbí ẹbí. Bàbá mi la kíkanjú. Ìfẹ́ fọ́dọ̀ òbí. Ẹni tí ń ṣe yín lápẹ́ ló lọ yìí. Òbí ẹbí. Olólùfẹ́ yín tí ó mú ìwọ yàrá gbogbo ayé rẹ ní kàdá fún ọ. Tí bàbá rẹ nìkan àbí ìyá rẹ nìkan bá ní tẹ́wọ́ rẹ gàre alóní kò ní dà fún ọ. Ṣéjú rẹ̀ ni ó ṣe wà lẹ́yìn kalẹ̀ ẹ̀yẹ rẹ̀ ó tún mọ́júmọ́. Sọ pé àmì bẹ́tà àmì nù náà sáyé tiẹ̀ lọ́ntì. Òbí ẹbí. Kí ni ọmọ ń fi òbí wẹ́lẹ́? Òbí ẹbí. Òbí ọmọ àwọn ọlọ́run sí ọmọ. Òbí ẹbí. Òbí ni káàdà tí mo tọ̀ wáyé ọlọ́ǹdọ̀ ẹni tí mo bá wọ̀ ní ọlọ́run èdè ń dé gidi. Òbí ẹbí. Ọlọ́run mú mi gbàgbé bàbá mi ìdùnnú mi bàbá mi. Òbí ẹbí. Something tí mo rí kí n dà láyé you will just be smiling. Òbí ẹbí. Inú ọ̀rọ̀ ọmọ ìdùnnú ọmọ mi ló dà báyìí. Òbí ẹbí. Ọba fíìmù tẹ́ lè ṣe láyé ni kí bàbá àti ìwé yóò dòkó kán mọ́ mi bàbá tí ó wò rẹ̀ yín dàbọ̀ lónìí. Òbí ẹbí. Bọ́ọ̀lù ẹ̀bẹ̀ kò sẹ́ni ó kẹta ṣiṣẹ́ lọ nígbà tí a bá ṣe mistake wọ́n ní ọmọ alágbádá mọ̀ ni ìjáwó tí bàbá rẹ̀ mọ́ la ó kẹ́ tí wọ́n wò mọ́ lónìí. Òbí ẹbí. Èmi a máa sọ níbi òkú báyìí ọmọ aláìníyá ọmọ aláìní bàbá ọlá máa tẹ ilẹ̀ yíyọ o. Ọ̀dà máa tẹ̀lẹ̀ ilẹ̀ yíyọ. Ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọmọ aláìní bàbá ṣé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò fẹ́ tí ó bọ̀ sáyé o. Wọ́n kì í bá ọmọ tí ò bá lóbi ọmọ tí ò níyá tí ò ní bàbá wọn kì í bá wọn wọ egbò ẹ̀yìn o wọ́n lọ lápá lẹ́yìn o.
إذا فادوا بي فأوفي لأبي. Ẹlẹ́fẹ̀ẹ́jú ọkùnrin náà tí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá mi yóò bá sọ̀rọ̀ méjì. Wọ́n fi kan parọ́. Yóò bá ní ó di àrìnàkò. Wọ́n wá ní ó di ojú àlá. Ayakumullah. Nígbà adẹ́tẹ̀ parọ́, ó sọ̀rọ̀ méjì adẹ́tẹ̀ parọ́. Bàbá. Wọ́n nígbà tí ó ṣe kìíní kan fún, ó ní mo wá ìyálé ìkànnà, mo tún wá gbà lẹ́sẹ̀. Agbọ́gbọ́ gbà lẹ́sẹ̀ níbo ló ti rí ìkànnà. Ó bí ẹbí. Yóò bá ní ọmọ tí ò bá ti ní òbí, wọ́n ní kọ́mọ̀dé gbẹ̀yìn. Kí ni wọ́n ti sọ bẹ́ẹ̀? Nítorí pé àwọn orígun kan wà tó dé pé òbí nìkan ló lè bí. Tí fẹ́ǹsì yẹn bá ti lè ya lulẹ̀, ẹ̀ dá 10,000 plus kò lè tó sókè padà wí. Ó bí ẹbí. Ẹ bá mi gbógo fún gbogbo ọmọ tó gbọdọ̀ bẹ́ẹ̀ lógo. Ó bí ẹbí. Ẹ bá mi gbé òṣùbà fún gbogbo ọmọ tó gbé òṣùbà fún ìyá àti bàbá rẹ̀. Ó bí ẹbí. Ẹbí torí ìyá rẹ̀ ni wọ́n fi lọ ta bàbá rẹ̀. Ọlọ́run ní ọkọ tó fún ọ lójú méjì, ó fún ọ ní etí méjì, ó fún ọ ní apá méjì, ó fún ọ ní ẹsẹ̀ méjì, ó wá bínú, ó wá kákan sókè, ó wá ló mọ̀ bìtú. Lákàlàkà ló lè bá ìrìn rẹ̀ òní bá tẹgbẹ́ mu. Gbogbo ọmọ tó bá ti ní ìyá mi ni mo choose over my dad. Bàbá mi ni mo choose over my mom. Ẹ sọ fún mi pé lákàlàkà ló fẹ́ ṣe kúrò láyé ìrìn rẹ̀ òní bá tẹgbẹ́. Ìfáfáyọ̀dẹ̀ òbí. Wọ́n ṣe é dá o, bàbá ìtọ́lọ̀ fẹ́ wọ́n ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ni. Wọ́n ṣe ó kù díẹ̀ o, bàbá ìtọ́lọ̀ fẹ́ wọ́n ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ni. Bó o bá wá mọ iyì bàbá wa wo bó ṣe Akínọlá. Wọ́n bí ní ẹbí. Alájà Selmat, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Alájà Sani Art. Wọ́n wá fi ẹ̀rí pé mo lẹ́ni bí mi. Fàwọn bí ní ẹbí. Mo láṣọ lára. Fàwọn bí ní ẹbí. Mo ní igi lẹ́yìn ọgbà. Wọ́n bí ní ẹbí. Mo ní olólùfẹ́, mo ní ìpìlẹ̀. Wọ́n bí ní ẹbí. Ọba pẹ́ tàbí àná. Àjàbọ́sẹ̀ Akínọlá, olúwa mẹ́jẹ̀kọ́ lọ kòrò fún yín. Wọ́n bí ní ẹbí. Báwo ni tó ṣe wá pé torí pé a fẹ́ jó ìgbà tí ẹnu bẹ́ẹ̀ wọ́n sọ wọ́n àbá ẹ̀dá pẹ̀lú tó lọ 30 minutes tàbí bá sọ yẹn. Àbá àti ìlú gbó. Kẹ́rù ọdí. Èmi kúrò Canada ọ̀sẹ̀ kejì rẹ wọlé. Àwa ní ìsàfà gbolé mọ́. Àbí. Àbá fẹ́ kó mọ̀ ní. Wọ́n ti kọ̀yọ̀ èrí bí. Ó ti sọrí ikú ká sọ nígbà tá àgbẹ̀rún. Tá a bá gbẹ̀rún ó ti rí TikTok. Wọ́n bá bẹ̀rẹ̀ wá bí. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá láyé lónìí ibi ọba ayé dé, ayé máa ń fẹ́ràn iṣẹ́ wọn kì í fẹ́ràn oníṣẹ́. Ayakumullah. Iṣẹ́ láyé fẹ́ràn, wọn kì í fẹ́ràn oníṣẹ́ o. Ẹnìkan wà mẹ́rin kò rí àpẹẹrẹ rí o. Ṣùgbọ́n òun náà fẹ́ wú pé àṣẹwà lọ kí ni. Ta ló ní o kí o? Ta ló bèrè kíkí ní ọwọ́ rẹ̀ nísìn? Ìfẹ́fẹ́dẹ̀ ó bí. Olókìkí dẹ́pọ̀ mi. Èèyàn tí ń wo olókìkí, èèyàn tí ń gbọ́ olókìkí, èèyàn kan náà ni. Fáǹsì bá ṣe Akínọlá ni fáǹsì Yàrá Àrùkọ̀ ẹ̀yà Ìbàdàn. Fáǹsì Ìyá Ìbàdàn náà ni fáǹsì Aláàjì wa Àjàmbàdàn. Fáǹsì Àjàmbàdàn yìí fáǹsì Ìyá wa Rose Odika. À ń pè mọ́ra wa lọ́wọ́ ni. Gbogbo wa la lórí, ṣùgbọ́n gbogbo wa kọ́ láàdó lórí. Ṣùgbọ́n gbogbo ẹni ó bá ti rí ẹnìkan tó do lórí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ẹni kó nígbà wọ́n lòrò rí. Kó kí olórí bí olórí. Má máa fi ohun àdẹ́pẹ́ òní mọ́ tó bá fẹ́ rọ́ lànà. Ìbá fọ́dọ̀ òbí ní ọbí. Àlejò àwọn bọ́sẹ̀ Akínọlá, ọgbà tó ya lulẹ̀ yìí, àgbàrá akíní ọgbà Jẹ́ríkò. Odi Jẹ́ríkò lówó yìí o. Ẹ dákun, ẹ má gbàgbé bàbá yìí o, olúwa gbàgbé yìí o. Ó bí ní ẹbí. Ẹ kó yẹ bàbá yìí kéré, ẹ dákun ẹ kọ̀ntínú lórí bẹ́ẹ̀. Ó bí ní ẹbí. Lẹ́yìn eléyìí tá à ń ṣe ìsẹ̀rímọ́níà yìí, tí gbogbo èèyàn wá yìí nítorí orúkọ yín àti gbogbo ọmọ olóòkú lápapọ̀ torí dáadáa tá a dáa sí wọn onídùú àmì ayé ò ráyè o. Ẹ bá fẹ́ mọ̀ para ayé ò ráyè ẹ̀yin ẹ pè wọ́n síbi graduation kan àbí wàlímọ̀ tí ẹ̀ tún máa ń ṣe díẹ̀ wọ́n tún máa ń dúró díẹ̀. Mọ̀lúdì nàbí ẹ̀yin ẹ pè wọ́n sọ àfa ìjọ tó lọ lọ ní ju 20 minutes lọ òde mẹ́jọ la ní lónìí orí ẹ̀ burú ni kí ló tó fi lóde mẹ́jọ òde ni wáyé wá lọ. Ó bí ní ẹ̀ tó wọ́n lóde mẹ́jọ ní gbé ẹ̀yọ kó lóde mẹ́jọ la ní lónìí ó rìn tó fi kú báwọn wàá tán sórí rìn onípatí ó dẹ̀ máa bá patí ẹ̀ lọ. Fọ́ọ̀hún bí ní ẹbí. Ṣùgbọ́n ẹni ó bá gbé ní eré tó ní ìwà rere tó ní iṣẹ́ rere ọjọ́ gbogbo lọ́jọ́ ẹ̀ o. Ẹ má sọ pé ìrántí ọdún kan bàbá mi ìrántí ọdún méjì bàbá mi ọjọ́ kẹjọ bàbá mi
ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bàbá mi, ọdún mẹ́ẹ̀ẹ́dógún bàbá mi, kò sí ọdún kankan. Gbogbo ojoojúmọ́ lọ́jọ́ ọ̀rántí wọn. Gbogbo ojoojúmọ́ lọ́jọ́ àdúrà wọn. Alága whenever tẹ́ ẹ bá rí ọmọ kan tó kan gíláàsì kókókó mọ́mí ẹ̀ ṣàánú mi mà. Bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ àbí tí ló bá ń bí yín tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ yín wọlé. Ó lè jẹ́ kí wọ́n fẹ́ gba sàrà fún bàbá yín lọ́rùn nìyẹn. Wọ́n fún mi tó béèrè o. Wọ́n bá jẹ́ ìrọ̀ bí. Ìwọ lọ́wọ́ tó dọ̀rọ̀ sí fáyìn. Ó lè mọ iye owó nígbà tó lọ́ọ́ máa tó gbowó lọ́wọ́ rẹ ló tó mọ iye. Oníbàárà tó wá kan gíláàsì ó wá wáyé ó fẹ́ sọ ní burúkú ni. Ẹ kú ṣá. Àní bẹ́ẹ̀ sáwọn làbá yìí. Wọ́n bá jẹ́ ìrọ̀ bí. Ayé ẹ̀fẹ́ bàjẹ́ wọ́n bá kan gíláàsì bí olóṣù. Wọ́n lè dá fún ẹgbẹ́ oṣù wa. Ó tún wá sọ̀rọ̀ sí olóṣù tí ń tọrọ títì. Ó tún wá lọ jókòó sẹ́gbẹ̀ẹ́ kọ́fẹ́ẹ̀tì títì. Ó sì tún bú ẹkú pé irú ayé mùsùlùmí wo ló ń wáyé. Ìwọ tó sọ̀rọ̀ ti lọ, o tún ti yí mísíkì sókè. Ẹni tó sọ̀rọ̀ sí oníṣọ́fọ́lọ́ pé Ọlọ́run ká ń pè wọ́n lọ́lọ́run pọ̀kàn nídìí àwẹ̀ tí ń lọ yìí o. Ká ń pè wọ́n lọ́lọ́run ká ń pè yìí kan lóní ló fi sọ̀rọ̀ sí mi tó báyìí. Báyìí yẹn lára rẹ o. Ká ń pè agbára kan lóní ló fi sọ̀rọ̀ sí mi tó báyìí. Mo fẹ́ bẹ ní ọlọ́gbára jù láàrin òun àti wọn. Bá ń sọ́dọ̀ lẹ kó lè mọ̀ yí pé ìwọ lọ́ba alágbára. Ìwọ ló dé mi lọ́lẹ̀ lónìí náà kan gíláàsì ẹ̀ kí n tó rówó. Tani nínú wa àti tani ló pọ̀ ju ẹni tí wọ́n gba fíṣẹ̀ bí ìlà ìjọ fún lójú àgbo yìí. La ilaha illallah. Ṣé torí ipò kàwé tá a sọ náà pé òwe ní máa sọ yẹn lórí? Allah. Ṣé torí ipò lẹ́kọ̀ọ́ wọ́n bí ọ dáadáa wọ́n bí ọ nínú ilé ńlá àìmọye ọmọ ọlá tó sùn nílẹ̀ rẹ̀. Àìmọye olóríire tó di olórí burúkú. Àìmọye ọ̀gá tó ṣerú kẹ́yìn. Ẹlòmíì sọ ọba nínú fíìmù ṣùgbọ́n tẹ bá dé lókẹ́sà láàrin àwọn èèyàn ó ní ń gbá bọ́ọ̀lì lọ́wọ́ rán níṣẹ́ káàkiri. Ó sì ti sọ ọba nínú fíìmù. Fíìmù ni ó jẹ́ kó o mọ̀ wípé fíìmù láyé. Ó lè sọ ọba lónìí kó o di ara ẹ̀wọ̀n lọ́la. Allah. Ó lè ṣe chief lónìí nínú fíìmù kan. Ó jẹ́ pé wọ́n ni wọ́n ṣe ní gate man nínú fíìmù mi. La ilaha Ó lè illallah. ṣe ìyá aláyé nínú fíìmù kan. Ó jẹ́ pé ìwọ ló padà di ìyá kúùkù nínú ilé nínú fíìmù mi. Ó lè ṣe olórí pípẹ́ kó ṣe tíṣà nínú fíìmù kan. Ìwọ ló dẹ̀ ṣe wèrè nínú fíìmù mi. Ẹni ó bá ti mọ̀ yí pé fíìmù lè switch kó lọ mọ̀ pé ayé mọ̀ yí. Wọ́n bá jẹ́ ìrọ̀ bí. Gbogbo ẹni tó lọ́kìkí ìmọ̀ bóyá ó ń gbọ́ mi, mo sì mọ̀ pé ẹ̀ ń gbọ́. Ẹ dákun tó ní Ọlọ́run tọ́lọ̀ fún yíyẹ ẹ sọ lò. Ẹ̀sọ́ ló. Káwọn ní àpò, ó sàn ju àpò tí sanwó nù lọ. La ilaha illallah. Bẹ́ẹ̀ ló sì oríire rí, ó sàn ju kó sọ oríire pé ó ti ṣe ń gbà kan kò wá ṣe wọn lọ. Allah. Ẹ̀sọ́ ti bẹ lọ́wọ́ yín lò. Olóríire ò gbọdọ̀ ní ẹnu jù. Lọ́jọ́ kẹ́nu rẹ̀ ó lékè tí ń bẹ lápò rẹ̀. Ẹnu ó bá tiẹ̀ jẹ́, ẹnu ti rán àwọn kan lọ́rùn. Àlàyé àbọ̀sẹ̀, am I communicating ma? Ayyakumullah. So ní message. Wọ́n bá jẹ́ ìrọ̀ bí. Habibu bi qalbi. Níparí ọ̀rọ̀ mi, gbogbo tẹ́yà bá ní tó bá fẹ́ lò kalẹ̀ ẹni kò rí bí mo ti fẹ́ sọ yìí. Ayyakumullah. Ìkànnì àwọn ẹrú Ọlọ́run lásìkò ànábì Musa. Salatu wa salam. Ó lọ bá Musa ṣàkáyì là Musa. Ó sunkún lọ bá Musa kó wà ànábì Musa. Salatu wa salam. Lẹ́kùn òjò wílí rọ̀ bákà. Bá mi bẹ Ọlọ́run ọba rẹ̀. Áyùn dìníyà ní dìnnẹ́lá fákìrà bá dà o. Sọ pé mo ní kó dẹ́kun kó jọ ọkọ mọ̀ lọ́wọ́lọ́wọ́ tó sì ò ní kẹ́yìn rẹ̀ láíláí. Sọ pé mo ní kó jọ ọkọ ṣàánú mi nínú sẹ̀mí ayé mi. Ìnà ní fákìrà yòókù sí inú. Òsì ń lójú tì mí. Àbẹ́ ẹ̀dá ò máa ń tán pè lóṣù. Gbogbo ẹni ó bá ti ta òsì rí kó tó bọ́nú ọ̀rọ̀. Tó bá wá ní ọgbà pé àwa la táǹkù níta gbangba. Ẹ sọ fún kórìí ìyá rẹ̀ fẹ́ burú báwọn. Ó ti tòsì rí. Ó ti fi ẹ̀bà jẹ ẹ̀wà rí. Ìṣẹ̀mí wá sún ọ débi kó ń bẹ tó wọ̀ lásìkò tó wọ̀. Ó tún bá ń wúwa wèrè sáwọn tí ń fẹ́ bá jẹ ẹ̀wà lọ́wọ́. Sọ̀rọ̀ kọ́lá tó promote rẹ̀ bí máa demote ẹ̀ lómi. Ànábì Musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ pé ó máa lọ. Ọlọ́ni yá Musa ẹrú mi rán sí mi. Ó dẹ̀ rántí jíṣẹ́. Ó ní à ń ta àdámù nínú mi. Ó mọ ọ̀rọ̀ rẹ̀ jù nílẹ̀ ìwọ Ọlọ́run. Ẹ má bínú èèyàn ní mímọ̀ gbàgbé. Sọ fún ọkùnrin olówó náà, sọ fún ọkùnrin olòṣì náà, ipa ní ó ku ọgbọ̀n ọdún tí ó lò láyé. Ṣùgbọ́n àkọ́ owó fi tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo rí ipò ọmọ Ọlọ́run pè, ọmọ Ọlọ́run bẹ̀, ó mọ̀ ìdí rẹ̀ bẹ́ẹ̀ ṣe, ó tún wá bẹ̀wọ̀ Musa sí wa, sọ pé a fẹ́ fún lówó ọdún 10. Ọdún 10 péré ní òbí lówó. Ó sì kú 30 years tí ó lò. Lọ́bẹ̀ wa sọ fún un pé súnfẹ́ ká fi sí tẹ́ẹ̀lì ìbẹ̀rẹ̀ ni. Àbí tẹ́ẹ̀lì ìtàárín.
àbí tẹ́ẹ̀nì ti parí. Èwo ló fẹ́ lọ mẹ́tẹ̀ẹ̀ta? Bóyá tó bá jẹ́ pé èmi àbí ìwọ èèyàn mẹ́fà ní gbáyé èmi ìwọ àwa ẹ̀yin àwọn òun. Àwa mẹ́fà bàbá wa mí ká ń pè wọ́n ni ká ń pè mí ni èwo ló mú ṣé tẹ́ẹ̀nì àkọ́kọ́ àbí tẹ́ẹ̀nì ẹ̀kejì àbí tẹ́ẹ̀nì ẹlẹ́ẹ̀kẹta torí alálẹ́ láláyò. Àwọn òṣàwà. Alálẹ́ láláyò. Àbẹ́ mi gbẹ́ PDP lẹ́lẹ́wẹ̀ APC PDP ọ̀rẹ́ mi ṣòṣèlú wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta ló dá èyí nìkan ò dá. Àní wọ́n ní kó mú kan. Ẹyọ kan ló gbọ́dọ̀ mú. Ẹ̀yin kọ́ ẹ bá mi gba onítọ̀ onímọ̀ràn èwo lẹ fẹ́ kó mú. Kámpẹ́yìn ajá ń bàdàn ní kámpáwọn ẹni last 10 years làwọn ò mú. Àlọ́ sábà bóòlù ẹ ti ṣe last 10 lẹ́yìn ló mú. Yami Rose last 10 ìyá wa last 10 náà ni oya alájà wọ́sẹ̀ last 10 náà tún ni ẹ̀rọ mi sọ́kọ́ lọ́nà tó ti jẹ̀mọ́. Allahu Akbar. Rọ́pò ń bá wa ní ọwọ́ sókè báyìí kọ́ pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀rọ lọ́yìn nígbà fún sákàrà lọ́ba ó ní ọba mi ní kí n sọ fún ẹ wípé ọkùnrin lówó lọ́dún mẹ́wàá nínú ọgbọ̀n ọdún tó kù tó lò láyé. Sẹ́nu àkọ́kọ́ ló fẹ́ sí ni àbí inú mẹ́wàá ẹ̀kejì àbí mẹ́wàá ẹ̀kẹta ló fẹ́ kó olówó tó fi kú àbí kó ní mẹ́wàá àkọ́kọ́ kó tòsí ní 20 sẹ́yìn àbí kó tòsí tẹ́yìn lọ kó wá lówó ní tẹ́yìn àárín kó tó padà sínú oṣù kó tó kú. Ó ní bẹ́ẹ̀ ni lọ sọ fọ́lọ́hún sọ pé mo ní tó bá ti di ọ̀la sọ pé mo ní kó bẹ̀rẹ̀ owó tọ̀dọ̀ mi. Èmi ò fẹ́ owó ọdún mẹ́wàá jìnnìjìnnì mo fẹ́ kí owó mi ó dé kíákíá mo fẹ́ ra bẹ́ǹsì. Mo fẹ́ gun Ferrari, mo fẹ́ gun Bentley àti gbogbo àwọn ńláńláńlá yẹn. Èmi náà fẹ́ mọ̀ kó káàkiri bí alájà Bọ́sẹ̀ Akínọlá, òní Canada, ọ̀nà Amẹ́ríkà, ọ̀túnla London, àwọn àti Yábàdàn, wọ́n fojú ẹyẹ lọ. Ẹ̀rọ lẹ́yìn wí bẹ́ẹ̀, ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ànábì Mùsá ní òǹtọ́ Ọlọ́run ní ọba ti jẹ́, òǹtọ́ Ọlọ́run bá jẹ́ lóòótọ́. Wẹ́lẹ́wẹ́lẹ́ lọkùnrin bá dolówó. Ó ní owó ìlọ́dún mẹ́wàá ájàbọ́sẹ̀ ayàtàwà káńtù ẹ̀yin náà mo gbọ́ tẹ̀lé. Ó ní owó ìlọ́dún mẹ́wàá àkọ́kọ́ tó béèrè fún ó yá ọdún kọkànlá pé kò ló lò sí ọdún kejìlá pé kò ló lò sí ọdún kẹtàlá pé kò ló lò sí ọdún kẹẹ̀ẹ́dógún pé kò ló lò sí. Nígbà tó pé 18 years tó ti ń lówó Ànábì Mùsá bá rántí pé ọmọ promise ọkùnrin yẹn ìgbé owó rẹ̀ ọdún mẹ́wàá ni ó fi ní ó bá lọ bọ́lá Ọlọ́run wọ́n sọ nínú òkúrọ̀ bó o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a máa bà ìwé ìtọ́kùnrin yìí tó nílò lówó ọdún mẹ́wàá ó ti gbé ọdún méjìdínlógún báyìí tó ti ń lówó bọ̀ wáì ti ń lówó sí i. Olúwa ní wọ Mùsá lọ bá ọkùnrin olówó sọ pé ẹni tó bá lè máa ṣe tí ń ṣe lọ sọ pé tí ó fi kú èyí tó kúkú tí ó lò láyé á kò fi kún ọjọ́ orí rẹ̀ á kò wá fowó kówó yìí. Ẹ̀bí ní pé kí ni ń ṣe. Ẹni ó fẹ́ mọ̀ tí ń ṣe kó ní Allahu Akbar. Allahu Akbar. Tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Bí ẹlẹ́ẹ̀kẹta sókè dáadáa. Allahu Akbar kabira. Ọkùnrin olówó yìí, olówó ọdún mẹ́wàá yìí tó di 18 years lọ́wọ́ ẹ̀mọ́ tí ń ṣe. Bó bá ti jí láti ìbẹ̀rẹ̀ ọdún mẹ́wàá rẹ̀ tọ́dún mẹ́wàá fi pé bó bá ti jí láàárọ̀ báyìí yóò àdí owó sínú sákásáká. Ó kú ti mọ̀ pé lè rí Ọlọ́run ní pé kò ní tán lọ́dún mẹ́wàá. Òun ò ní jẹ́ káwọn olùsí owó ẹnu géètì. Sábà pé tí máa dùn mọ́yàn ní máa bí Ọlọ́run nínú. Ìtí máa bí Ọlọ́run nínú ní máa dùn mọ́yàn. Ìtí dùn mọ́yàn ní pé kí n lówó kéèmì àtàwọn fámìlì mi nìkan máa dáná. Kẹ́ni kan mọ́kọ̀ orúkọ àtà rẹ̀ wá torí tọ̀dọ̀ mi. Ìtí máa dùn mẹ́ta nù. Bó bá ti di pé kó lẹ́nu géètì lónìí pé wẹ́rẹ́wọ́ ni yà ó yẹ tí wọ́n dá sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ní máa dùn Ọlọ́run. Nígbà o ṣe lè wà nínú ayé kó o wá dákẹ́ kó o ló ti ní kíní kan kó o má béèrè mi. Ẹnu ọ̀nà Ọlọ́run ó fẹ́ kẹ́ mọ̀ kẹlẹ̀kùn yẹn ní gbogbo bàbá àsóòtì ẹ̀ lẹ́lòmí lẹ́yìn mi ó yá tún gbà sí. Tún padà wá lọ́la àsóòtì ẹ̀ tún lẹ́lòmí lẹ́yìn mi ó yá tún gbà sí. Bá a bá ṣe bẹ́ẹ̀ lọ́dún èèyàn wà láìsẹ́ tẹ́lẹ̀ èèyàn olóbọ̀ èèyàn wù lọ yóò tẹ̀ bọ̀. La ilaha illallah. Ọkùnrin olówó ìtọ́wọ́ ti fẹ́ gbé owó sínú sáàkì. For instance, a lè yẹn gbé 5 million naira sínú báàgì. Yóò wá lọ sádùúgbò pé ẹjọ́ àdúgbò gbọ́dọ̀ àwọn olùsípọ̀ síkì.
táwọn aláìní pọ̀ sí i ó bá ti wá lórí yóò ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ dàpọ̀ owó tó wà bíi 5 million naira ní ẹgbà ẹ máa ná ẹ lọ fi dá nǹkan lẹ̀ tí yóò máa pọ̀ sí ẹ jọ ń torí Ọlọ́run ẹ jẹ́ sífìlà ẹ wo orí mi o èmi ni o ẹ wò mí dáadáa o máa padà wá tọrọ lọ́wọ́ yín ẹ ṣàánú mi tí ń bá dé o. yóò ṣe bẹ́ẹ̀ lẹ́yìn yóò ṣe bẹ́ẹ̀ lọ́la yóò ṣe bẹ́ẹ̀ lọ́túnla ó ti ṣe bẹ́ẹ̀ lọ́dún kan lọ́dún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin òun èyí ẹni kọ́ lòsì ó wá oní ọ̀rọ̀ ká àwọn olòsì wọn bẹ́ẹ̀ sì wọn pé ẹjọ́ ẹgbà tọwọ́ mi bẹ́ẹ̀ kan o mo sọ fún yín ẹjọ́ nítorí Ọlọ́run màá rẹ̀ yín létí pé mi ni mo gbé owó wá nílé tí mo wọ sọ blue báyìí ẹjọ́ tí bá ti júwe ara mi ẹ̀dá fẹ́ ṣàánú mi gbà yẹn o Olúwa ní Musa sọ fún un ibi tó bá lè máa ṣe bẹ́ẹ̀ kó máa bẹ̀rù pẹ̀lú ìtúbẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ó lè tán anytime ájì ó máa ní lọ ṣùgbọ́n ní àyà rẹ̀ bá balẹ̀ ibi kò ní tán láyé ájì ó tán fún Salamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹgẹ́ ìsàlẹ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ṣé pọ́ọ̀sì rẹ̀ Rabbana kun rahima. Ìbàdàn mẹ́jà mẹ́jà tó fi kára wájú lẹ́rú dákọ̀rọ̀ kan ló kún bẹ́ẹ̀ ó jẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù Ìbàdàn mẹ́rú ẹ̀rú ẹ̀ mẹ́rú abẹ́rú mẹ́rú tí gún. Rabbana kun rahima. A fẹ́ máa lọ àwọn akókò máa lọ kò sí wàhálà èyí lẹ́nu ilé mi mo ní kò sí wàhálà no problem ṣùgbọ́n tí mo fẹ́ ni pé nǹkan káwọn àfọwọ́ béèrè nǹkan kọ́rọ́ kọ́bọ̀ kankan lọ́wọ́ ẹnì kankan mọ́ ní ìjòkó yìí nítorí àbùkù ọlọ́mọ kan wà lábùkù ààrẹ pẹ̀lú tẹ̀sí fíìmù ibo lẹ ti já báṣu yẹn ẹ bá gbé bọ́ọ̀sì lọ jẹ́mi náà fàlàjà lówó ń gbà mí tó bá jẹ́ báyìí ìyá dáadáa ìbẹ́ iná ilẹ̀ ń fún wa ó yá bisimilá bẹ́ẹ̀ ni orin fàṣọ́lù ìnáwó yìí pọ̀ o ọlọ́mọdé ò tán bẹ́ẹ̀ o ọlọ́run mọ̀ ọlọ́run ní yá lówó táàbí máa kára táwa nílé pọ̀ láì àbá yẹn ti sọ̀rọ̀ ẹnu ẹ̀ tó jù ọ̀gá ìmọ̀ ti sin owó náà ẹ̀ ní sin owó náà láì náà bí lọ́dọ̀ Ọlọ́run. Àmín. ní ìnáwó yìí fún àwọn àlùfáà nídòkó ń bí alájà wọ́sẹ̀ ẹ̀ dìde mọ̀. torí àwọn àfà tó bá jẹ́ làákàtà ni mo ti sàlámù aláìkùm ló ti lọ. ṣùgbọ́n torí àwọn àlùfáà nídòkó ẹ dákun àwọn máa protect defending striker àbí kílẹ̀ máa ń pè wọ́n bọ̀ òun làwọn á jẹ́ fún wọn. eléyìí rò pé wọ́n lè gbàgbọ́ fáwọn àfà tí ó pè é nídòkó yìí. ọlọ́run ní ìgbà tí ń jẹ́ káwọn pariwo ẹ̀rọ agbọ́ ibi tí mo wáyà ilé tẹ bá pè mí lórí tí ń bá wa yóò tẹ̀lé tẹ̀lé fún mi ọ̀rọ̀ ọmọdé ẹ̀jẹ̀ tí wọ́n yóò tàbí wọ́n ní bẹ́ẹ̀ àfà odidi kí n máa announce ó sì ṣe dáadáa ó gbégbá ẹ̀yìn náà ń bọ̀ ọlọ́run méjì ó bàjẹ́ yóò máa dá sí ẹ̀dùn ẹ̀rí ok bàbá Osama ẹ mọ̀ bọ̀ sá. nítorí ni Alhaji Muhammad Taofik Osama nínú Ramadan tí mo ṣe wá àsìkò lójú wọn ní ibì kan bàdàn bí wọ́n sì bù mí ní ilẹ̀ 15 million naira. Wallahi tallahi billahi alladhi la ilaha illa huwa. tó bá ti wọlé ẹgbẹ́ náà wọlé gbogbo ẹnu tó wà níbí pátá wọ́n jẹ́ kó sàmú òdòdó sí ẹ̀. Àmín. wọlé gbogbo olóyún níbí pátá wọ́n jẹ́ kó lẹ́kọ̀ọ́ sàmú òdẹni ilẹ̀. Àmín. wọlé gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ máa ń bí pátá wọ́n jẹ́ kó sàmú òdẹni àná. Àmín. wọlé gbogbo ẹni tí ń sunkún tó fi mékọ̀ọ̀pù gbé níbí pátá Olúwa gbogbo tí máa bí ẹkún láyé méjì ó ṣẹlẹ̀ sí Osama. Àmín ya Allah. Kí ni àpẹ iná fún wa ẹni ó bá bá wa sí ọ̀rọ̀ tí ẹni ò ní dàrú. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Èrò rẹ̀ bá ń fáwọn àfà, èyí àbẹ́ ìkórè fún mi. Bẹ́ẹ̀ kẹ́ bá ń fáwọn àfà lórí. Alhaji Osama ní 100,000 naira fún ẹ̀yin bàbá wa nífà ọmọdé owó àdúrà. Wọ́n ní ẹ̀kọ́ àkáǹtì wa. Osama ọba.
ó tọ́ ni torí àwọn tí mo kó káàkiri. láì orí wa ní. ìsámà ní gbogbo epo àwọn dáadáa ọlọ́run wọlé apẹ́ ìmọ̀ ní ọlọ́run ló tọ́ fún yín. àmín. ọlọ́kùnrin á ní torí. àmín. alága lọ́sẹ̀. talent. أعوذ بالله من الشيطان الرجيم. ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run gẹ́gẹ́ bí tí àwọn àfáwà tẹ́lẹ̀ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ wọn yẹ́sẹ̀ gbogbo bí ní èyàn tí máa ń sọ̀rọ̀ ìtawí tẹ̀túwí náà ní gbogbo bá máa sọ. Mo kí ìlú Ìbàdàn, mo kí àwọn ọlọ́lá, mo kẹ́yìn onípò tẹ wà nínú ìlú náà. Ọlọ́run dákun mọ́ sábà mọ́bí náà tó dáadáa sí i. Mo tó kẹ́yìn tápà lápapọ̀. Mo kí àwọn bàbá wa, aláàjì wa tí bàbá wa ájúwa bá sì dápò yìí tẹ dá lóhùn. Ọlọ́run kó sàlékún oore. Ẹni tó gbé ni tó bí lé ní aláàjì wa ààrẹ Abdul Lateef gbogbo ń bìlò. Òun lọ́wọ́ mi wá látọ̀dìdì ìlú Ìlọrin. A ti dé bí láti la mọ́kànlá tàwa ní mọ́tò. Ṣùgbọ́n ní ṣẹ́jú méjì torí Ọlọ́run. Ìdápẹ́jọ́ wà ní balabalẹ̀ bí a sáájú ẹ̀dá Muhammad. Wọ́yẹ ẹgbẹ́ ní ìkankan wọ́n ṣùgbọ́n táwọn èèyàn náà bá sí ní gbọ́. Wọ́n bá dé ẹ̀gbọ́n bá rí Ọlọ́run jẹ́ alágbọ̀n láàrin ara wa. أعوذ بالله من الشيطان الرجيم. Àtàláròyé àtàlánìkẹjà farabalẹ̀ torí Ọlọ́run. بسم الله الرحمن الرحيم. Lẹ́yìn ìfarabalẹ̀ tó àwọn ẹja jọ gbé orúkọ náà ọba tóbi lẹ́ẹ̀kan náà. فلينظر الإنسان مما خلق. Wọ́n náà wòye sí bí Ọlọ́run ọba ti ṣẹ̀dá rẹ̀. Wòye sí bí Ọlọ́run ọba ti dọ̀. Ẹ̀dùnkó ti wá káyé náà gbàgbé ẹ̀dẹ́ lọ gbé ayé náà. Ẹ dábàá ń kí àwọn ìwọlé ẹ̀yin ọlọ́lá onípò. Gbogbo táǹpà lápapọ̀ Lagos State ANTP ẹ máa yára ní ara yín Ọlọ́run nípa àwọn ẹgbẹ́ ẹ dábàá máa wà níjòkó nítorí Ọlọ́run gbogbo yín náà là máa ń rí ẹ̀kọ́ lára yín ẹ fún wọn láyè ẹ jẹ́ ká jòkólẹ̀ ìṣẹ́jú méjì yìí nítorí Ọlọ́run kẹ́ ẹ lè mọ̀ yín pé àfa wa ájúwa Muhammad Basit bàbá wa pọ́nlé àtàwọn ìmáàmù wa àtàwọn àfa wa bá ti dọ̀dọ̀ kó ìyọ̀kan náà gbogbo ẹ̀. Ọkọ̀ kí n ti máa lọ lé gẹ́gẹ́ bí ètò ta nínú Ìlọrin. Ṣùgbọ́n tí ẹ̀rọ bàbá sì wá gbọ́ pé abáṣìwá dìde òun lọ lé tiẹ̀. Òun ló jẹ ìgbólóhùn méjì. Ọlọ́run mú ọjọ́ orí mi wá tí a tún máa pàdé ara wa. Ẹlòmí rí mi rí, ẹlòmí ò rí mi rí. Mo rántí ọjọ́ tí Sisi Kọlù ikú. Wọ́n ní kí n wá sọ̀rọ̀ sẹ́jú mélòó kan bẹ̀. Bí àyè ti há jọ náà, Ọlọ́run ní ajíṣẹ́ yẹn àfa wa ń bẹ̀. Gbogbo ìdá ìtorí òun náà tó bá rí nǹkan kan àmọ́ kẹ́ ẹ lè mọ̀ pé Ìbàdàn ló ní wá àwa náà lálẹ́ yìí náà níṣẹ́jú méjì ọ̀hún. A'udhu billahi minash shaitanir rajim. Gbogbo Aláròyé. Bismillahir rahmanir rahim. Kalla iza balagati tarakiya wa qila marakin wa sanna annahu al-firaqu. ولتافت ساق بساق إلى ربك يومئذ المساق صدق الله مولانا العظيم نداولها تلك الأيام ayé yìí ni kò dúró jàmọ́ wa báyé báyìí kan ẹ̀ má ṣe mọ́kàn balẹ̀ òní la rí ọ̀la wá ṣàgbà wa dákun má ṣe yẹ̀yẹ́ ẹni tí ń sùn títí o má ṣe yẹ̀yẹ́ ẹni tí ń ṣàbólà odò láyé báyé bá gbé ìdùnnú wa ó tún lè yá kẹ́ni tí ń ṣàbólà kọ́ padà di orí àpèsè láyé torí kòtò ọ̀tá má ṣe jójì púpọ̀ kòtò ọ̀tá dákún pé jì níwọ̀n nítorí ọ̀tá lè dọ̀rẹ́ wa
wọ́n bá dọ̀la tí kò rẹ̀ fi ẹlẹ́ ipò tí ń jọ ẹ́ lójú ó tún lè yí bọ́ sọ́wọ́ ọ̀tá wa torí pélé ayé ó kún fún wàhálà bẹ́ẹ̀ darí ṣe yóò ṣe wàhálà láyé kó tó síwọ́ bá a sì tún rí ayé tún jẹ́ wàhálà báyé rẹ̀ sin ọlọ́run kó lè dọ́rùn sinmi torí ọfà ní ikú kò sẹ́dá tí kò ní bá bí ikú bá ti ta síbi tí ń lọ dandan ni kò ní ìtàsé gbogbo àyè tá sára ìlú ọba tàbá sí àfikọ́ lọ jíṣẹ́ gbòógì ni bàbá nígbà tá ń bẹ láyé bàbá yín sáwọn Ọládòṣù èèyàn rẹ ni alàgbé onífàdé àní ìgbàgbé wọn torí lọ́jọ́ dààmú nítorí tẹ̀yìn ọmọ kẹ́ẹ̀lì níláárí kẹ́ẹ̀lì pẹ́pẹ́pẹ́ kẹ́ẹ̀lì sérí àmọ́ ní ọjọ́ tí kú ti mú bàbá kú bàbá yín abiyamọ kò sẹ́nìkan tá a fi wé bàbá ọmọ sẹ́ẹ̀rí àṣeyá kìí dàbí ìyá ọmọ àṣe bàbá fún ẹ irọ́ lásán ni kò lè dàbí bàbá láíláí gbogbo ọjọ́ tó bá dàrú bàbá ọmọ ìlọmọ lọ képe àlàgbé bọ́bá yín gẹ bàbá ní ọmọ sáríkà ọ̀dọ̀wọ́ yín ẹ̀yàn máa jì sáwọ ẹ má gbàgbé onífàdé èèyàn rẹ ní ẹ máa rántí pé àlàgbé wúlò púpọ̀ gbà tán bẹ láyé bàbá yín ọ̀mẹ́nìkan lọ́tà tó fi síra ẹ dákun ẹ pera yín o bẹ́gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ ní tùbínú bí kẹjọ tán yányán sẹ̀míà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má gbé èṣù láyé nínú ilé yín ẹ tẹ́yìn ṣe o ẹ̀yin náà ó jèrè ọmọ bẹ́yàn bá mọ tójú òkú nǹkan alàgbé nínú sàárè àbẹ̀rù ọlọ́run sàárè ṣé ti funfun ní orúkọ níbẹ̀ ìdààmú wà níbẹ̀ ààyùn wà níbẹ̀ ìròyìn sàárè ò ṣe rí tán àmọ́ kí n wí níwọ̀n bẹ́ẹ̀ni tí ó gbọ́ tí ó gbà ọ̀run nílé ayé yìí ń bọ̀ wá tán lọ́mọ pé ayé wa dàbí òrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run dákun báwa káàjì ìsáhùn ṣàlékún àánú fọmọ Ibrahim àmín yasalunaka yawma ta'allam yasalunaka yawma tafakkar ayé ọ̀rọ̀ lásán hina yawma ìsìn ànínà ìní o yasalunaka yawma ta'allam ọmọ Ádámà ó sì fúra ọmọ Ádámà ó sì rọra torí aṣọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ẹ́dé kísà ipò ayé tá a dì mú àpàdà jùlẹ̀ tọrẹ nìkan ló dìde tí wọ́n fi jókòó bẹ̀rù ó lè pẹ́ ó lè yá ọ̀kadà kúrò ọmọ Ádámà ó sì fúnra ọ̀dà rántí ìwẹ̀ kẹ́yìn èyí tí wọ́n wẹ̀ fún ẹ̀ tó bá síwọ́ tí wọ́n mọ̀ búlọ́ọ̀kì ń dà sí ẹ̀ àti aṣọ funfun tí wọ́n bá ti wí ọ lórí lẹ́nu wọ́n palẹ̀ rẹ mọ́ òdìnú pósí òdì lẹ́lẹ̀ gbogbo ayé ó tó sáfù lẹ́yìn rẹ láì ní sí kámọ̀ gbogbo orí ipò kíkó tó lè ní lọ́jọ́ òun kò wúlò àfihàn tó fi kò rẹ́sẹ̀ ló lè gbà ọ́ la o lábí pé o tún bẹ́ẹ̀ ṣe torí ọ̀dà bámọ̀
tètè tó bí tó kù sí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè o ọmọ Ádámà ó sì ó fúnra. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jẹ́ kí alára. Ìkànnì jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Jẹ́gẹ́ alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.